Yorùbá ní bọ́lọ́gbọ́n bá sùn tó faṣọ jóná òmùgọ̀ wà máa bí léèrè pé bó ló ṣe sùn báyẹn. Púpọ̀ àwọn èèyàn ni wọ́n ń dá yàtọ̀ sí pé àgbà wípé ìyá Destiny Boy ò dáa ó hùwà tí ò dáa, wọ́n wá ń dọ́mọ yìí gan lẹ́bi pé irú àìsàn bẹ́ẹ̀ ṣe ó dẹ̀ gbé pamọ́. Báwo lẹ́yìn sì mọ̀, èmi àti yín báwo la sì mọ̀ pé Destiny Boy gbé àìsàn yẹn pamọ́? Ó ní change lọ́wọ́, ó lówó lọ́wọ́, á náwó fúnra rẹ̀, ó dẹ̀ ní babaláwo tó tún tọ́jú ẹ̀. Àìmọye àwọn bòmíì ló ti máa dé tí a ti lọ náwó ń bẹ̀, kódà á tún ráwọn tí ó tún gbà. A máa gbìyànjú ara ẹ̀ náà ṣé àìsàn tó ṣe fi yẹn gan ni. So wáyé tó máa wá dákẹ́ kò dákẹ́ ẹ̀. A ti máa ṣàwọn gbìyànjú lóríṣiríṣi, wọ́n ó gbà, ara àwọn tí ó gbà, ara àwọn tí wọ́n ṣàkóso àwọn fẹ́ àwọn lóògùn yẹn lọ́wọ́ tí wọ́n á gbà. Ó sì jẹ́ pásìkò yìí ló ń kálukú wọn wá ń jáde tí wọ́n sọ wípé ó dé àìsàn yẹn mọ́ra, ó kàn lọ kú dànù ni. Báwo lẹ sì máa ń ṣe báyẹn náà? Ṣé èèyàn lè dá àìsàn mọ́ra ṣá? Ó lè má lè jẹ́ káwọn èèyàn ó mọ̀ wípé nǹkan báyìí sí òun torí orúkọ tó ní àti irú àìsàn tí àìsàn yẹn jẹ́, ṣùgbọ́n ó ti máa ná àwọn nǹkan kan tóun náà máa ṣe tó máa lò fúnra rẹ̀. Ó dìdí ní èèyàn tó ń tọ́jú ẹ̀. So a lè sọ wípé bóyá babaláwo ẹ̀ sí oògùn owó fún un ló pa rárá. Ẹ má jà ronú báyẹn. A ti mọ̀ pé àìsàn báyìí ló pa. Bàbá kan bẹ nílùú Ìkòyí, Ọ̀sán Ìgbèmí, máa lo fọ́nrán wọn. Bàbá yìí dápọ̀, Ọlọ́run nípa ká ṣètọ́jú èèyàn àìríjẹ àìrímu ni ká wo àìsàn ara. Ọ̀sán Ìgbèmí ó sì ní confirm ọ̀sán náà tó wà òkè. Ẹ̀yin lè kàn sí wọn, wọ́n wà nílùú Ìkòyí. Máa lo fọ́nrán wọn nísìnyí. Bó ṣe jẹ́ ni ẹ má jẹ́ ká máa ronú pé bóyá ó dìde para rẹ̀. Báwo ni ó ṣe para rẹ̀? Ó tọ́jú ara rẹ̀. Kò bá babaláwo rẹ̀ pàdé ló fi lọ ni àìsàn yẹn ló fi pa. So ká tún wá gbà pé àwọn òbí ẹ̀ náà ṣe díẹ̀ nínú ẹ̀. Torí ahọ́n tẹ̀ ń wò yìí agbára wà níbẹ̀. Bí èèyàn bá dẹ̀ sọ sẹ́nìkan, àwọn kan wà tí wọ́n tún fi àṣẹ sí i yàtọ̀ sí àṣẹ tí ń bẹ lára wa. Ẹ ṣeun. Adé wá mi wá o, èmi ò lè dáyé ṣe. Adé jọ̀ọ́ wá mi wálé. Àṣẹ lóòótọ́ ni pé àṣẹ àti agbára tó dájú ń bẹ lára ewé àtẹ̀gbò pẹ̀lú wíbẹ̀ ìjẹ́bẹ́ Èdùmàrè tí àwọn èèyàn sì ń rí ìwòsàn tó dájú. Bàbá Ọ̀sán Ìgbèmí Awógbèmí níyì spiritual herbalist ọmọ àràbà nílùú Òkè ò ní Elédùà ń lò láti fòpin sí gbogbo àìsàn tàbí ìfojúwiná tó ń bà ní ìfira bí oúnjẹ ojú oorun, ìbálòpọ̀ ojú oorun, àìróorun sùn ni, àmúbọ̀ iṣẹ́ ọkọ tàbí aya, àìlákojọ tàbí ṣe àyẹ̀wò ara pẹ̀lú fífi ọ̀sán ìṣe atọ́nà. Bóyá ẹ̀yin sì fẹ́ kọ́ nípa ewé àtẹ̀gbò, ẹ fẹ́ kọ́ṣẹ́ Ifá tàbí láti bá Ifá ní gbólóhùn. Bákan náà ni wọ́n ń ṣe ìtọ́jú gbogbo ìwòsàn ara bíi oyún ìju, àìsàn rọmọlọ́pọ̀ rọmọlẹ́sẹ̀, yíya ọkọ ọ̀run tàbí ẹ̀yin tẹ́ fẹ́ ṣẹ́fá. Bíbọ orí náà ṣe pàtàkì fún gbogbo ènìyàn. Ẹ̀yin náà kàn sí bàbá Ọ̀sán Ìgbèmí Awógbèmí níyì spiritual herbalist ọmọ bàbá àràbà ìlú Òkè o. Ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n wà o. Asálù compound Ìkòyí Ọ̀ṣun state ní ká ẹ máa bọ̀. Telephone 0803-660-8468 tàbí 0905-097-8207. Ẹ máa bọ̀. Ọ̀rọ̀ gbogbo wa ó dayọ̀ láṣẹ Èdùmàrè.